Ọmọyẹlé Sowore Hmm. ó jẹ́ ẹni tí mo like. Okay. Sunday Igboho ó jẹ́ ẹni tí mo fẹ́ràn. Ṣé rí gbà míì ọmọ ìyá méjì náà wọ́n lè ní different ideology. Ṣé rí Ọmọyẹlé Sowore òun ò gbàgbọ́ nínú separation of Nigeria. Ọmọyẹlé Sowore ò gbàgbọ́ nínú pé kí Nàìjíríà ó pín, òun gbàgbọ́ nínú revolution. Pé until revolution kankan. So nǹkan tí Ọmọyẹlé Sowore ń sọ nípa olóyè Sunday Igboho ẹ̀rọ ni. Kò rí bẹ́ẹ̀. Kò síbì kankan tó wà nínú tàn pé olóyè Sunday Igboho. Mo dẹ̀ mọ nǹkan ká sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ ń lọ. Mo mọ nǹkan tí Sowore ń sọ. Ó ní àwọn tí wọ́n ní wọ́n lọ sí radio station kan nígbà kan. Ṣé mọ̀ pé in the name of Yorùbá nation jagunjagun láwọn lọ. Bẹ́ẹ̀ni. Which is olóyè Sunday Igboho ò lọ́wọ́ sí. Ẹni ẹsẹ̀ Bíbélì kan ó ní má fà wá sínú ìdánwò. Gbà á lọ́wọ́ Bìlísì. Ó ní gbà wá lọ́wọ́ Bìlísì. Torí ìjọba ń tirẹ̀. Ìgbà míì ẹlòmíì bọ́lọ́run ò bá tiẹ̀ fà sínú ìdánwò òun gan tún lè wọnú Bìlísì. Ṣé ẹ rí ẹni tó bá lórúkọ òun làbùkù máa ń wá kiri. Nǹkan tí Sowore sọ ń pa olóyè Sunday Igboho bíi pé akó rẹ̀ bá ní lára ni. Ṣé ẹ gẹ́tì nǹkan tí mò ń sọ? Kò ní nǹkan kan ṣe pẹ̀lú olóyè Sunday Igboho. Àwọn tó mọ̀. So kò dẹ̀ sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé olóyè Sunday Igboho ní kí wọ́n lọ gba radio station. Kò dẹ̀ kógun. Olóyè Sunday Igboho dẹ̀ sọ fún àwọn èèyàn pé síta tóun nílẹ̀ Yorùbá kò sí nǹkan kan tó jọ as against Nnamdi Kanu. So ìyẹn ẹ̀rọ pátápátá. So ideology Sunday Igboho àti ti Sowore kò jọra wọn. Sowore sì ń gbìyànjú àti di president orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè Sunday Igboho dẹ̀ ń jà wípé kí ilẹ̀ Yorùbá gba òmìnira. Ṣé mọ̀ pé nǹkan méjì tí ò jọra wọn ni. Ibì kan wà tí Sowore náà ti sọ pé kódà tíjọba bá mọ̀ pé revolution ò lè work ní Nàìjíríà ó ní ẹ jẹ́ kí Nàìjíríà kúkú pín. Ó sọ lẹ́ẹ̀kan. Able to go up and take that country. Though the devil may be on our way to hinder, God will surely give us victory. Victory, move on to the righteous side, move on to the righteous side, move on to the righteous side of God. Ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n rìn ní ipa ti Ọlọ́run ní àkókò yìí. Ìjì tó fẹ́ jà yìí, bẹ́ẹ̀ bá gbàdúrà kí ìjì ò má jà. Ẹjọ́ wo lẹ tó lé agbára àti lọ kojú ìjọba? Ṣé bí Ọlọ́run dẹ̀ ti kúkú kó àwọn tí ò bá yẹn kojú wọn wá? Wọn à ní lò bọn àdó olóró ni wọ́n lò. Ẹ jẹ́ kí wọ́n pín. Kí wọ́n pín. Bẹ́ẹ̀ni, kí wọ́n pín. Ṣé rí ẹ wá jẹ́ kí n sọ kinní kan fún gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ mi pátápátá. Number one, ẹ jẹ́ kí n sọ kinní kan fún gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi pátápátá. Ṣé rí àsìkò yìí gan ló yẹ káwọn Yorùbá máa dunnú jù. Kí nìdí? Torí pé ṣé rí tí Donald Trump bá wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà, ẹ má lọ rò yí pé bóyá orílẹ̀-èdè Nàìjíríà yóò dàbí àwọn Liberia, orílẹ̀-èdè Nàìjíríà yóò dàbí Somalia, orílẹ̀-èdè Nàìjíríà yóò dàbí Afghanistan àbí Iran. Kò lè rí bẹ́ẹ̀ rárá. Ohun Olúwa ni. Tí Amẹ́ríkà bá ṣẹ́rí àdúrà tó yẹ kẹ́ máa gbà gan ni pé tètè máa bọ̀. Pé jẹ́ kí ìjọba rẹ jẹ́ kó dé. Ìdí ni pé ṣe rí gbogbo akitiyan olóyè Sunday Igboho, gbogbo akitiyan bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá èyí tí ó ràn wọ́n lọ́wọ́ ni. Torí orílẹ̀-èdè tí Amẹ́ríkà bá ti wọ̀ wọ́n ò fi pa sílẹ̀ ńbẹ̀. Ní ìgbà tó gun Second World War tó parí, nǹkan tó pín orílẹ̀-èdè Korea tó fi di méjì lónìí, Amẹ́ríkà má bala kan, àwọn kan bóyá Japan àwọn náà tún má bala kan, wọ́n pín sí méjì la fi ní South Korea, North Korea. Ṣé rí àsìkò yìí gan inú ìjì lògo ti máa ń jáde. Inú ìjì tó fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹni kí Yorùbá gbàdúrà kọ́lọ́run kó kọ̀ǹfàtì ẹ̀ sí tí ó pín Nàìjíríà. Afẹ́fẹ́ tó ń fẹ́ yìí, afẹ́fẹ́ tí ó pèsè bí Yorùbá ó ṣe lọ ni o. Afẹ́fẹ́ tó ń fẹ́ ìjì tó fẹ́ jà lórílẹ̀-èdè Nàìjíríà ìjì yìí yóò ṣe ọ̀nà àbáyọ fún ìran ọmọ Yorùbá. Ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko, ẹ ṣé tẹ̀ ń wò wá. Ẹ̀yin yẹn wà nínú ilé jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri àgbáyé ibi gbogbo tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ wà nírọ̀ déédéé àsìkò yìí, ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, gbogbo àkókò àbí wákàtí tá a bá yín lọ́dọ̀ tiyín. Ẹ tún káàbọ̀ sórí ètò wa tá a pè ní àkókò àwọn wòlíì. Lónìí bẹ́ẹ̀ bá wo apá àlàáfíà mi, ẹ rí i pé ẹni tẹ́ ẹ rí ń bẹ̀ òdú ni wọ́n kì í ṣàìmọ̀.
fún olókun. Wọ́n sọ̀rọ̀ nípa prophet and scientist Olúṣọlá Àlàbí tí gbogbo èèyàn túmọ̀ sí wòlíì torí àánú gbà. Orí ìrìn náà láti bá bàbá pàdé lónìí nítorí kíni ẹ ti mọ̀ wípé a tún ti bọ́ sínú oṣù tuntun. Àwọn àsọtẹ́lẹ̀ ohun tí Ọlọ́run wí kí lọ́lọ́run ní láti sọ fún gbogbo ìran èèyàn pátápátá. Yàtọ̀ sílẹ̀ èèyàn ọ̀rọ̀ tó ń lọ torí wòlíì ẹ ti mọ̀ mo máa ń sọ fún yín pé nǹkan méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la máa ń jàǹfààní ohun tí wọ́n fi yàtọ̀ sí àwọn wòlíì akẹgbẹ́ wọn nìyẹn. Wọ́n á bá wa sọ̀rọ̀ nípa tẹ̀mí àti ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì gbogbo ẹ̀ la kó lọ́wọ́ lónìí. Àmọ́ orí ìrìn láti bá bàbá pàdé ẹ mọ̀ pé wọ́n létò tí wọ́n fẹ́ ṣe ní ọ̀sẹ̀ tá a wà yìí. Bàbá ṣẹ̀ṣẹ̀ lọ sí orí òkè tí wọ́n sọ̀kalẹ̀ bóyá bí ijọ́ mẹ́ta sígbà tá a wà yìí. Làbá ẹ dákun ẹ bá wa sọ̀rọ̀ bí ìṣẹ́jú méjì sí mẹ́ta. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa farabalẹ̀ kẹ́ ẹ wo fídíò yìí kẹ́ ẹ bá wa share ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ prophet and scientist òun náà lẹ́ ń wòye ẹ láǹfààní àti pé wọ́n nígbàkigbà kẹ́ ẹ bá bàbá sọ̀rọ̀ pé tó bàbá nǹkan báyìí lèmi kọjú. Ẹ bá ń fẹ̀mí ṣọ́nà ohun tó bá ní kó o ṣe bí mo ṣe máa ń sọ fún yín ìwọ sáà rí i pé kò ṣe. Ọ̀yá ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́ ẹ já lọ tààrà sọ́dọ̀ prophet and scientist Olúṣọlá Àlàbí. Bàbá ẹ kú déédé àsìkò yìí. Mo kí gbogbo ọmọ Ọlọ́run tó tún láǹfààní àti máa gbọ́ wa jákèjádò àgbáyé. Mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù agbára Ọlọ́run tẹ́ ò fi la ọdún ìjà lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Àmín. Ìwàláàyè Ọlọ́run Apostle Ayọ̀ Babalọ́lá tẹ́ ò fi la ọdún ìjà lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Àmín. Agbára láti níre agbára láti gbáre lórúkọ Jésù agbára tó ń fúnni ní àlàáfíà lórúkọ Jésù kó wọnú ayé yín lọ. Àmín. Ohun rere tẹ́ ẹ lé ní January to October tí ẹ ò bá láàárín ìwọ̀nba tó kù kọ́dún ìparí lórúkọ Jésù ọ̀run kó yọ̀ǹda rẹ̀ fún yín. Àmín. Ògo ni forúkọ Olúwa. Hallelujah. Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Bàbá nínú ilé àti ẹ̀yin olólùfẹ́ wa mo máa ń sọ fún yín pé tẹ́ a bá ti rí ọmọ ọba èèyàn á máa rí ẹwà dànsákì lára ẹ̀. Bẹ́ẹ̀ bá ti rí wòlíì prophet and scientist àdúrà ni wọ́n kọ́kọ́ fi ṣáájú fún gbogbo èèyàn. Àdúrà náà yóò sì mú gbogbo wa. Bàbá gẹ́gẹ́ bí wòlíì Ọlọ́run tí ẹ sì tún ti ní ìrìn àjò ẹ ti lọ káàkiri oríṣiríṣi orílẹ̀-èdè ẹ sì lè sọ nípa ìrìn àjò orílẹ̀-èdè. Ẹ dákun ibi tí mo ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ní ẹjá kọ́kọ́ bẹ̀rẹ̀ nípa tara. Pàápàá lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bí ọ̀rọ̀ Nàìjíríà orílẹ̀-èdè tá à ń pè Nàìjíríà yìí ṣe ń lọ yìí ẹ dákun Trump ń bọ̀ lónìí kí ni ìdí tó fi fẹ́ wá lórí nǹkan báyìí ẹ dákun kí ni ìrètí fún orílẹ̀-èdè Nàìjíríà. Ṣe rí gbogbo ògo kó máa jẹ́ ti Ọlọ́run. Hallelujah. Ní oṣù kẹrin oṣù karùn-ún oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí Ọlọ́run ní kí n sọ fáwọn ènìyàn wípé orílẹ̀-èdè Nàìjíríà yìí ó máa wọ wàhálà láìpẹ́ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ gidi ẹni tí ó sọ̀rọ̀ burúkú ẹni tí ó sọ rere. Kì í ṣe ọ̀rọ̀ tèmi ni mo sọ ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ wò bóyá orí pavilion ni àbí lórí another channel. Ó wà lórí channel yìí. Wípé Nàìjíríà ó máa wọ wàhálà láìpẹ́ yìí o. Olúwa ló sọ kì í ṣe pè fún orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n kí ààrẹ àti àwọn tó ń ṣèjọba orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè kíyèsára. Kí wọ́n lè kíyèsára òun ni àwọn ìkìlọ̀ yìí wà fún pé wàhálà ń bọ̀. Ó wà nínú àsọtẹ́lẹ̀ yìí pé Donald Trump yóò ṣe nǹkan ẹyọ kan tí àwọn kan ó sì máa pàtẹ́wọ́ fún nínú oṣù kẹfà ọdún yìí ló wà nínú àsọtẹ́lẹ̀. Àwọn èèyàn lè lọ wò lórí YouTube nǹkan tá à ń sọ ló délẹ̀ yìí. Àwọn Yorùbá dẹ̀ máa ń sọ tiwọn àwọn á ní ó ń bọ̀ àwọn là ń dẹ́ẹ̀dẹ́ kì í ṣe bíi ti nuclear weapon o kì í ṣe bíi ti missile o. Ṣé ẹ rí ẹ wá jẹ́ kí n sọ kinní kan fún gbogbo ọmọ Nàìjíríà tó ń gbọ́ mi pátápátá. Number one, ẹ jẹ́ kí n sọ kinní kan fún gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́ mi pátápátá. Ṣé ẹ rí àsìkò yìí gan ló yẹ káwọn Yorùbá máa dunnú jù. Kí nìdí? Torí pé ṣé ẹ rí tí Donald Trump bá wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà ẹ má lọ rò yí pé bóyá orílẹ̀-èdè Nàìjíríà yóò dàbí àwọn Liberia orílẹ̀-èdè Nàìjíríà yóò dàbí Somalia orílẹ̀-èdè Nàìjíríà yóò dàbí Afghanistan àbí Iran kò lè rí bẹ́ẹ̀ rárá ohun Olúwa ni. Tí Amẹ́ríkà bá ṣẹ́rí àdúrà tó yẹ kẹ́ máa gbà gan ni pé tètè máa bọ̀ pé jẹ́ kí ìjọba rẹ kò jẹ́ kó dé
ìdí ni pé ṣe rí gbogbo akitiyan olóyè Sunday Igboho, gbogbo akitiyan bàbá Akíntóyè àti gbogbo ọmọ Yorùbá ní tí ó ràn wọ́n lọ́wọ́ ní torí orílẹ̀-èdè tí Amẹ́ríkà bá ti wọ̀ wọ́n ò fi pa sílẹ̀ ń bẹ̀. ní ìgbà tó gun Second World War tó parí nǹkan tó pín orílẹ̀-èdè Korea tó fi di méjì lónìí, Amẹ́ríkà má bala kan, àwọn kan bóyá Japan àwọn náà tún má bala kan, wọ́n pín sí méjì la fi ní South Korea, North Korea. ṣe rí àsìkò yìí gan inú ìjì lògo ti máa ń jáde, inú ìjì tó fẹ́ ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹni kí Yorùbá gbàdúrà kọ́lọ́hún kó kọ̀ǹfàtì ẹ̀ sí tí ó pín Nàìjíríà. afẹ́fẹ́ tó ń fẹ́ yìí afẹ́fẹ́ tí ó pèsè bí Yorùbá ò ṣe lọ ni o. afẹ́fẹ́ tó ń fẹ́ ìjì tó fẹ́ jà lórílẹ̀‐èdè Nàìjíríà ìjì yìí yóò ṣe ọ̀nà àbáyọ fún ìran ọmọ Yorùbá. òtítọ́ ọ̀rọ̀ ni mo sọ fún yín, eléyìí kì í ṣe àròrísọ àbí àfọgbọ́n orísọ, ṣùgbọ́n èmi ń sọ òtítọ́ àti òdodo fún yín torí pé bí ènìyàn bí olórí bí wọ́n bá kìlọ̀ fún olórí títí tí ò bá gbọ́, tí wọ́n kìlọ̀ títí fún àwọn àsọmọgbé olórí tí wọn ò gbọ́, irú nǹkan tó máa ń ṣẹlẹ̀ ní àti ń sọ tipẹ́ pé Ọlọ́run lòun máa bínú sẹ́yìn olóṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. àsìkò yẹn ló súnmọ́ léyìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Bọ́lá Ahmed Tinubu tó ń ṣàkóso wa lórílẹ̀-èdè Nàìjíríà ó sì ní ìgbésẹ̀ tó lè gbé tí ò bá fẹ́ kí ibi kó ṣẹlẹ̀, tí ò fẹ́ k'Amẹ́ríkà ó wá take over. kì í dẹ̀ rí pé Amẹ́ríkà fẹ́ take over gọ́fìmẹ̀ntì Nàìjíríà gan, ṣùgbọ́n àwọn ẹni ibi yìí gangan àwọn ni wọ́n fẹ́ destroy. nígbà tí irú Gumi bá jáde tó ń sọ wípé èèyàn tó ń negotiate fún criminal adẹ̀rí ó dẹ̀ wà láàrin ìlú adẹ̀ fílẹ̀ adẹ̀ ń kọjú ìjà sáwọn tí wọ́n ń against. ìbínú Ọlọ́run ni o, tọ́lọ́run bá lóun ó gbìjà èèyàn ọ̀nà kan lọ́lọ́run máa gbà. bẹ́ẹ̀ni àwọn tí a ní ó kẹ́ máa gbàdúrà fún Yorùbá nation sẹ́yìn mọ ibi tọ́lọ́run fẹ́ jẹ́ kí ọ̀nà àdúrà yín kó gbà. àsìkò yẹn ló délẹ̀ yìí, ẹ̀yin lẹ gbàdúrà pé orin kan ó ní ọba tó ń darí afẹ́fẹ́ darí ayọ̀ mi síbi tí mo wà o, ọba tó ń darí afẹ́fẹ́. ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá máa gbàdúrà wípé Ọlọ́run ìjì tó fẹ́ jà lórílẹ̀‐èdè Nàìjíríà fi pé Nàìjíríà, òun làdúrà tó yẹ kọ́mọ Yorùbá máa gbà. bẹ́ẹ̀ ni ó ní bẹ́ẹ̀ bá ṣe wí létí mi gbọ́ nǹkan tí bíbélì ó dàbí ipá àwọn èèyàn ò ka ọ̀rọ̀ Ọlọ́run mọ́ o. ó ní tẹ́ ẹ bá wí létí mi lèmi Ọlọ́run ó gbọ́. Olúwa ló sọ bẹ́ẹ̀ kì í ṣe ohun ènìyàn. ó ní bẹ́ẹ̀ bá ṣe wí létí mi ó ní lèmi Ọlọ́run yóò gbọ́. bẹ́ẹ̀ ni nígbà tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n fẹ́ lọ sí Canaan tógúntógún ni wọ́n rán àwọn spy wọ́n lọ sí ilẹ̀ yẹn, àwọn 12 ni. àwọn bíi 10 nù wọn wọ́n ní ẹ wá o ìlú yìí a lè gbà o. ìkíní yóò ní kéré o. àwọn 2 péré ni wọ́n padà wá. ibẹ̀ ni wọ́n ti kọrin we are able to go up and take that country. Though the devil may be on our way to hinder, God will surely give us victory. Victory, move on to the righteous side, move on to the righteous side, move on to the righteous side of God. ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n rìn ní ipa ti Ọlọ́run ní àkókò yìí. ìjì tó fẹ́ jà yìí bẹ́ẹ̀ bá gbàdúrà kí ìjì ò má jà. ẹjọ́ wo lẹ tó lé agbára àti lọ kojú ìjọba? ṣé bí ọlọ́dẹ ti kúkú kó àwọn tí ò bá yẹ kojú wọn wá, wọn à ní lò bọn àdó olóró ni wọ́n lò. ẹ jẹ́ kí wọ́n pín. bẹ́ẹ̀ ni kí wọ́n pín. are able to go up and take that country. Though the devil may be on our way to hinder, God will surely give us victory. Victory, move on to the righteous side, move on to the righteous side, move on to the righteous side of God. ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá kí wọ́n rìn ní ipa ti Ọlọ́run ní àkókò yìí. ìjì tó fẹ́ jà yìí bẹ́ẹ̀ bá gbàdúrà kí ìjì ò má jà. ẹjọ́ wo lẹ tó lé agbára àti lọ kojú ìjọba? ṣé bí ọlọ́dẹ ti kúkú kó àwọn tí ò bá yẹ kojú wọn wá, wọn à ní lò bọn àdó olóró ni wọ́n lò. ẹ jẹ́ kí wọ́n pín. bẹ́ẹ̀ ni kí wọ́n pín. so ṣé ẹ rí ọ̀rọ̀ Nàìjíríà? gbàdúrà kí bí ó ṣẹlẹ̀ sẹ́nikẹ́ni. ṣùgbọ́n Bíbélì ní bí gbogbo ayé ìbá fọwọ́sowọ́pọ̀ ó ní ẹlẹ́ṣẹ̀ kò ní lọ láì jìyà. ẹ jẹ́ kí Boko Haram kí wọ́n jìyà ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀. lótìtọ́ àti lódodo according to Donald Trump kì í ṣe Christian nìkan ni wọ́n ń pa o. ṣe mọ̀ pé genocide tí wọ́n sọ pa Christian àwa tá a wà ń lù ú a mọ̀ pé wọ́n ń pa Mùsùlùmù. wọ́n ti ń pa ẹni tí ń bọ̀rìṣà gan. ẹni tí ò mùsùlùmí. ẹni tí ò ṣe tọ́lọ́run gan wọ́n ń pa.
bẹ́ẹ̀ ni tí Amẹ́ríkà bá fẹ́ wọlé síbì kan nǹkan kan ni wọ́n ó dì mọ́wọ́ láti wọlé sórílẹ̀-èdè yẹn. Àwọn kan sọ pé wọ́n fẹ́ kó epo wá, wọ́n fẹ́ kó góòdì, ẹ jẹ́ kan kó. Ṣé rí as a scientist àwa believe nínú experiment, ẹ jẹ́ kan ti ẹ̀sẹ̀ experiment yẹn káwa gan kẹ́kọ̀ọ́ lára orílẹ̀-èdè Nàìjíríà fúnra wa. Káwọn ìjọba náà kan kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ kí Donald Trump ẹ jẹ́ kó fi Nàìjíríà ṣe experiment. Kì í ṣe gbogbo iṣẹ́ ráwa tá a bá kù láyé a máa fàlàáfíà gbélé ayé wa. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun bàbá, ẹ rí i pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan wípé ara gbogbo bàbá yìí làbá máa pè ní ara gbogbo kìkì ọ̀rọ̀. Ibikíbi tí ẹ bá ti ká wọn mọ́ Ọlọ́run wọn kò fìgbà kan fún wọn lẹ̀. Ẹ kú ohun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ. Ẹ ní orílẹ̀-èdè àwa ọmọ Yorùbá ó yẹ ká máa jó, ká máa yọ̀, ká máa ṣe pétò mùkúlùmùkẹ́, ká máa dá gọ̀jọ̀gọ̀jọ̀. Àmọ́ àwọn mùsùlùmí àwọn kọ̀ọ̀kan dìde ìgbéró o kí ni. mo rí àwọn àfà Akéwùgbà Gold, mo gbọ́ nǹkan tí bàbá yẹn sọ. Ṣé ẹ rí ilẹ̀ Yorùbá yàtọ̀ sí gbogbo orílẹ̀-èdè. Bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn mùsùlùmí ní ilẹ̀ Yorùbá ó yàtọ̀ sí ti nọ́ọ̀tì. Bẹ́ẹ̀ni. Nínú ẹbí tèmi ti gbọ́ fúnra tèmi mo ní mùsùlùmí tó jẹ́ gbọ̀ngàn náà ẹbí tèmi gan. Everybody dẹ̀ ń ṣe à ń sọ̀rọ̀ normally táyé wọn bá nídìí ìrànlọ́wọ́ tí n bá lágbára màá ṣe fún wọn. n tó yàn láàyò nìyẹn. Ẹ lè fọ́ọ̀sì yàn láti ṣe ẹ̀sìn yín. Ibi tí Jésù gangan ti wá Bíbélì sọ pé wọn ò gbàgbọ́ nílùú tó ti wá pé ọmọ Jósẹ́fù. Àwọn àbúrò ẹ̀ níbẹ̀, àwọn àbúrò ẹ̀ níta yẹn. Ẹ lè fọ́ọ̀sì ẹ̀sìn lé ẹnikẹ́ni lórí. Àwọn kan náà dẹ̀ máa ń sọ wọ́n lọ́run ló mọ ẹni tí yóò là. Àwọn bàbá mi nìyẹn, Ọ̀rúnmìlà. Wọ́n ní ọ̀run ló mọ ẹni tí yóò là. Jésù gbà tó dẹ̀ wá sáyé, ó ní nígbà tébi ń pa mí, ẹ fún mi lóúnjẹ, òǹgbẹ ń gbẹ mí, ẹ fún mi lómi. Ó ní èmi ò sọ pé mi ò mọ̀ yín rí, kò sọ pé mi máa sọ pé mi mọ Mùsùlùmí rí o. Ó ní ìgbà tẹ́ ẹ̀ ti ṣe nǹkan automatically àwọn tó bá ṣe nǹkan tí Ọlọ́run fẹ́ àwọn ni àyànfẹ́. Ṣé get? Bẹ́ẹ̀ni. Mi ò ní kì í ṣe pé torí pé mo gbórúkọ sórí pé wòlíì ìyẹn kọ́ ni màá fi wọ̀jọba Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Kì í ṣe pé o gbórúkọ sórí bí àáfàá ló máa fi wọ̀jọba Ọlọ́run. Kì í ṣe pé mo jẹ́ scientist mo fẹ́ fi wọ̀jọba Ọlọ́run. Wọ́n ní kí ni mo ṣe fún arákùnrin tí mo fojú rí. Arákùnrin yẹn hàn wá níbẹ̀ pé kí ló ṣe fábọ̀rìṣà. Wọ́n ní arákùnrin tó rí yẹn kí ló ṣe fún un. Wọ́n lé èèyàn tó rí òkú ìkànlẹ̀ tó tún ta nípa ìka ti di méjì o. Bẹ́ẹ̀ni. Ẹni pa àtẹ̀ǹtà pa. So ìwà wa gangan ni Ọlọ́run yóò fi ṣèdájọ́ bí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ Yorùbá yìí ó yàtọ̀ sí tòkè ọya o. A ti gbọ́ tẹni tó jẹ́ pé torí pé ìjà dé ó dẹ̀ pa gbogbo ọmọ tán bí fún. Bẹ́ẹ̀ni. Yorùbá ò lè ṣerú ẹ̀ o. Láyé. School táwa lọ nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Paul Anglican School a ní àwọn mùsùlùmí. Bẹ́ẹ̀ni. Ní ẹ̀gbẹ́ school wa a ní Ansarudeen. Bẹ́ẹ̀ni. Tí àwọn Christian bàbá ọba dáre tí àwọn Òjó Adé wọ́n ti wá ṣèsọjí nínú fídì yìí rí. Lórí fídì Anglican. àti ṣèsọjí ń bẹ̀ rí náà. Tí o sì sí jà. Ìjà ò sí. Ṣùgbọ́n kí ló wá dì sí tí gbogbo ẹ̀ wá dogun. Tó dojúrú. Bí ẹsẹ̀. Mo ti rí àwọn chọ́ọ̀chì kan tó jẹ́ pé tí àwọn mùsùlùmí bá ń ṣe kan wá rẹ ẹran ọdún fún wọn ẹgbàá ẹpá. Ìfẹ́ nìkan la fi lè bá Ọlọ́run rìn kì í ṣe ẹ̀sìn kọ́. So àwọn mùsùlùmí tòkè ọya yẹn ìwà tiwọn ni wọ́n ń wù kì í ṣe bí àwọn tilẹ̀ Yorùbá ṣe ń hùwà. So ọ̀pọ̀lọpọ̀ rò pé irọ́ wọ́n fẹ́ fẹ̀sìn pín wa yes wọ́n ń forúkọ ẹ̀sìn wọ́n fi ń jà wá lógun fáwọn tí ò bá ní ọgbọ́n. Bíbélì dẹ̀ sọ nítorí pé wọ́n kọ̀ láti ní ìmọ̀ Ọlọ́run nínú wọn ó ní a fi wọ́n sílẹ̀ fún iyè ríra iyè ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti ra ní orílẹ̀-èdè Nàìjíríà. Kábíyèsí Ọlọ́run. Bíbélì sọ wípé ẹ wá Olúwa ó nígbà tẹ́ ẹ lè rí ó ní ẹ pè é nígbà tó wà nítòsí ní tó ń sọ fún wa ni pé àkókò kan bọ̀ tẹ́ ẹ bá ké pe Ọlọ́run ní dáhùn. Wàhálà ti dé nísìn ẹ̀sìn ni wọ́n ń pariwo sìn bẹ́ẹ̀ ké pe Ọlọ́run yẹn ń sìn tí àdó olóró bá dé ṣé àdó olóró ràn ṣé àdúrà ran àdó olóró ni mo fẹ́ sọ. ń bọ̀. Kò sí fátẹ́ lè dá kalẹ̀ àdó olóró ò mójú fá. Làwo ní àwo. Òun ni Bíbélì ní ẹ wá Olúwa ńgbà tẹ́ lè rí ìgbà tẹ́ ẹ̀ bá dẹ̀ ti wá ńgbà tẹ́ lè rí ìgbà tógun bá dé Ọlọ́run náà máa wò. Òun náà máa wò òun náà ya dúró síbi kan ẹ̀ ní rí. Bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn àwọn àáfàá mo ti gbọ́ ọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn tó ní ìmọ̀ gidi wọ́n sọ̀rọ̀ ọlọ́gbọ́n
wọ́n mọ̀ wípé ẹ lè máa kàn pa èèyàn ókè ẹni tó ń sọ̀rọ̀ tó ń dìfẹ́ ènìyàn tó bá jóun gangan ni wọ́n pa sí yóò ráàyè sọ gbogbo. àbọ̀mọ̀ ẹ̀ ọmọ Gúnmi kan ń bẹnu sójà ọmọ Gúnmi ó wà lórí nẹ́ẹ̀tì tó wá ní orílẹ̀-èdè Nàìjíríà ká máa lo òfin ọ̀tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni wọ́n tún ló yẹ ká gbé sàríà wá sílẹ̀ Yorùbá kí kálàáfíà lọ bá ṣé ibi tí wọ́n ti ń le sàríà ṣé àlàáfíà wà nílùú wọn. gbàǹkọ gbèrè léyìí bàbá ẹ kú ohun ẹ ṣé ẹ ọmọ Yorùbá prophet and scientist tó bá jẹ́ gbà àkọ́kọ́ ló ń bá wa pàdé òun là ń bá pàdé lórí ètò lónìí ibi tá a ká wọn mọ́ lọ́nà orí òkè tí wọ́n fẹ́ lọ gbàdúrà nítorí program wọn tó ń bọ̀ lọ́nà. Bàbá ká tó lè tẹ̀síwájú ẹ ní àwọn ètò kan tẹ́ ẹ máa ń ṣe lẹ́ẹ̀kan lóṣù ni ó sábà máa ń wáyé ní Friday tó kejì oṣù. Mo mọ̀ yìí pé tí n bá ṣe torí àjọ bẹ̀rẹ̀ àṣìjọ ń tẹ̀lé náà ni ọ̀sẹ̀ yìí ni ètò náà yóò wáyé ọjọ́ Friday ti ọ̀sẹ̀ yìí ó bọ́ sí ọjọ́ 14th 2025 déédéé agogo 10 òwúrọ̀. Ẹ dákun ẹ bá mi túbọ̀ fẹnu yín sọ fún àwọn aráalé. Ìpàdé àdúrà ti oṣù yìí ó ní nǹkan tí Ọlọ́run ní ká fi gbàdúrà fún gbogbo ènìyàn tó máa wá síbẹ̀. Mo dẹ̀ ti sọ lára àwọn ènìyàn tí Ọlọ́run fẹ́ ṣiṣẹ́ agbára nú ayé wọn ni àwọn tán wojú Ọlọ́run fún ọmọ. Ìyẹn làyẹn àkọ́kọ́ ẹ jẹ́ kí gbogbo wọn wá níbikíbi. Àwọn tó bá jẹ́ pé òkè òkun làwọn wà àwọn máa ní láti pè toró ní àwọn ẹ mọ̀ pé program tá a máa ṣe ó ní nǹkan tá a máa ń fún àwọn èèyàn ní gbogbo ìgbà fún ire àbí fún iṣẹ́ ìyanu àbí fún onírúurú bí Ọlọ́run ṣe fi rán wa láti bẹ̀rẹ̀ náà ni. Bẹ́ẹ̀ni. So àwọn tó bá wà lókè òkun àwọn nìkan ni àwọn lè pè pé kí ni káwọn get ready fún prayer yẹn ṣùgbọ́n àwọn tó ń bọ̀ physically Ọlọ́run àti pèsè ẹ̀ àti ń gbàdúrà sí so àwọn tó online la máa gbàdúrà pẹ̀lú náà ní ọjọ́ yẹn so ìyanu Ọlọ́run máa ṣe gbogbo Ọlọ́run dẹ̀ sọ pé òun fẹ́ fáwọn èèyàn lẹ́bùn ọdún ní last month tá à ń gbàdúrà pé Olúwa kọ́kọ́rọ́ mọ́tò nínú àwọn tó wá ṣe testimony tí ẹ tiẹ̀ kọjá kọ́kọ́rọ́ mọ́tò kọ́kọ́rọ́ mọ́tò dìlà ló ń tiẹ̀ gbà ẹni ẹ̀ dẹ̀ pé òun náà máa wá sí mystery impartation ní ọjọ́ Friday nsìn bàbá mọ́tò ni o odidi mọ́tò bíi 5 ló dé fóònù nìkan so wípé gbà máa tà á àti àwọn àsọtẹ́lẹ̀ àwọn tán ní nọ́mbà lọ́wọ́ máa ń rí àwọn àsọtẹ́lẹ̀ tá a máa ń send ìjẹ́rìísí agbára Ọlọ́run testimony tá a máa ń send sáwọn yẹn tá a máa gbọ́ pé àwọn nǹkan tí Ọlọ́run ṣe so Friday ọ̀sẹ̀ yìí Ọlọ́run tó fẹ́ ṣiṣẹ́ agbára ó lè fẹ́ ṣiṣẹ́ ìyanu so fún gbogbo àwọn tán bá ń wò wá wọ́n lè join online lórí àwọn platform wa àbáwọn tán ní nọ́mbà wọn wá send àwọn link sí wọn so ẹ darapọ̀ mọ́ wa Ọlọ́run máa ṣiṣẹ́ ìyanu. Àmín àmín. So ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ní ọjọ́ Friday ọ̀sẹ̀ yìí yẹn ní 14/11/2025 dédé agogo 10 òwúrọ̀ Nigeria time ni yóò bẹ̀rẹ̀ títí di agogo 2 ọ̀sán ní Greenfield Event Center tó wà ní Bakare bus stop. Greenfield àbí Duncan Field okay Duncan Event Center ní Kwara bus stop Duncan ẹ má bínú Duncan Event Center ní Kwara bus stop ní along Ìkọ̀tún Ìgàndò road Ìkọ̀tún area nílùú Èkó ni ó ti wáyé. Máa pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ rí yìí náà bákan náà ẹ lè pè wọ́n èmi náà wà lọ́nà mò ń bọ̀ wọ́n á máa direct wọ́n á sọ àdírẹ́sì fún yín gbogbo nǹkan tó bá ní kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ fún yín tí n bá ti gbé àwọn wòlíì wá a ní ṣe ìyá Jésù Olúwa ló sọ nínú Bíbélì àwọn tó sì gbọ́ràn ni wọ́n rí àánú Ọlọ́run gbà. Ọjà bàbá lórí ọ̀rọ̀ nítorí àsìkò torí mo rí i pé ẹ ti fẹ́ lọ darapọ̀ mọ́ lórí òkè ẹ dákun pẹ̀lú ọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà àti bàbá wa Bọ́lá Ahmed Tinubu bàbá wa Professor Banji Akíntóyè gbé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho arákùnrin kan bàbá wa kan wá tún sọ̀rọ̀ kan láìpẹ́ yìí ìyẹn ni Professor Wọlé Ṣóyínká wọ́n ní àmọ̀ràn tàwọn fún ìjọba àpapọ̀ ni pé kí wọ́n lọ bẹ olóyè Sunday Ìgbòho kí lẹ rí sí gbólóhùn yìí. Pé kí tani àti tani. Kí ìjọba àpapọ̀ bẹ Sunday Ìgbòho pé tó àwọn sọ́ọ̀rì fún ìkọlù táwọn ṣe fún níjọ́sí yàtọ̀ sí kí wọ́n máa lé kàbàkàbà ẹ̀já ṣe bẹ́ẹ̀
ìyẹn bẹ́ẹ̀ Ọmọyẹlé Sowore òun jáde òun campaign against Sunday Igboho wípé Sunday Igboho ti gbébọn rí ó ti lọ gba rédíò rí ìjẹ́sẹ́ kan náà torí mo fẹ́ kẹ́ ẹ kó ìbéèrè yẹn pọ̀ ni ṣé ìran kan náà ni Sunday Igboho àti Ọmọyẹlé Sowore ni. ṣe rí Ọmọyẹlé Sowore ó jẹ́ ẹni tí mo like ẹ̀. Okay. Sunday Igboho ó jẹ́ ẹni tí mo fẹ́ràn. ṣe rí gbà míì ọmọ ìyá méjì náà wọ́n lè ní different ideology. ṣe rí Ọmọyẹlé Sowore òun ò gbàgbọ́ nínú separation of Nigeria. Ọmọyẹlé Sowore ò gbàgbọ́ nínú pé kí Nàìjíríà ó pín, òun gbàgbọ́ nínú revolution. pé until revolution kankan. So nǹkan tí Ọmọyẹlé Sowore ń sọ nípa olóyè Sunday Igboho ẹ̀rọ ni kò rí bẹ́ẹ̀. Kò síbì kankan tó wà nù tàn pé olóyè Sunday Igboho mo dẹ̀ mọ nǹkan ká sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ ń lọ mo mọ nǹkan tí Sowore ń sọ ó ní àwọn tí wọ́n ní wọ́n lọ sí rédíò station kan nígbà kan ṣe mọ̀ pé in the name of Yorùbá nation jagunjagun láwọn lọ. Bẹ́ẹ̀ni. Which is olóyè Sunday Igboho ò lọ́wọ́ sí. ẹni ẹsẹ̀ bíbélì kan ó ní má fà wá sínú ìdánwò gbà á lọ́wọ́ bìlísì ó ní gbà wá lọ́wọ́ bìlísì torí ìjọba ń tirẹ̀. ìgbà míì ẹlòmíì bọ́lọ́hun ò bá tiẹ̀ fà sínú ìdánwò òun gan tún lè wọnú bìlísì. ṣé ẹ rí ẹni tó bá lórúkọ òun àbùkù máa ń wá kiri. nǹkan tí Sowore sọ ń pa olóyè Sunday Igboho bíi pé akẹ́wẹ́ rẹ̀ bá ní lára ni. ṣe gẹ́tì nǹkan tí mò ń sọ kò ní nǹkan kan ṣe pẹ̀lú olóyè Sunday Igboho. àwọn tó mọ̀ so kò dẹ̀ sí ẹ̀rí tó fìdí ẹ̀ múlẹ̀ pé olóyè Sunday Igboho ní kí wọ́n lọ gba rédíò station. kò dẹ̀ kógun olóyè Sunday Igboho dẹ̀ sọ fáwọn èèyàn pé síta tóun nílẹ̀ Yorùbá kò sí nǹkan kan tó jọ as against Nnamdi Kanu. so ìyẹn ẹ̀rọ pátápátá. so ideology Sunday Igboho àti ti Sowore kò jọra wọn. Sowore sì ń gbìyànjú àti di president orílẹ̀-èdè Nàìjíríà. olóyè Sunday Igboho dẹ̀ ń jà wípé kí ilẹ̀ Yorùbá gba òmìnira ṣe mọ̀ pé nǹkan méjì tí ò jọra wọn ni. ibì kan wà tí Sowore náà ti sọ pé kódà tíjọba bá mọ̀ pé revolution ò lè work ní Nàìjíríà ó ní ẹ jẹ́ kí Nàìjíríà kúkú pín ó sọ lẹ́ẹ̀kan. kó tó tún padà ronú pé ká kúkú máa jà á lọ. kó tó tún wò tó bá di 2027 Sowore ó tún contest again as a president. ẹ dákun bàbá gẹ́gẹ́ bí onímọ̀ ìjìnlẹ̀ tẹ́ ẹ tuntun jáde lọ kí ni èrè jẹ́ ṣé Sowore nírètí kankan ní Nàìjíríà àti dẹ́nìtì. ṣe rí mo ti sọ. ká kúkú là ń bẹ́. ẹ fẹ́ kí n sọ̀rọ̀. ẹ sọ̀rọ̀. ṣe rí tá a bá ní ká sọ̀rọ̀ lọ bí ọ̀rọ̀ ń lọ. Sowore kò lè ṣe ààrẹ Nàìjíríà. kò lè ṣe. mo sọ o mo lẹ́ni tí mo fẹ́ràn ni ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ńgbà mi máa ń dàbí ìsọkúsọ ó àti máa korò. mo fẹ́ràn rẹ̀ but kò lè ṣe ààrẹ Nàìjíríà. kí nìdí. ìdí tó rọ̀ mọ́ pọ̀ èmi ò lè sọ yẹn lónìí ṣùgbọ́n èmi fẹ̀mí wò ó kò lè ṣààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà. bẹ́ẹ̀ ni so àdúrà táwa ń gbà ni pé kásìkò yẹn tiẹ̀ tó kí kálukú máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. òun ni àdúrà táwa ń gbà torí ìgbà yẹn gan ni ara yóò tu kó wá yóò tu gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ìgbà yẹn lára ó tu gbogbo ènìyàn. ìgbà yẹn lára ó tu kó wá tó bá jẹ́ pé Yorùbá country tiwa la wà. Fúlàní kan wọn ò bí dáa kó wá máa kógun jà wá. kí ló dé tí àwọn Fúlàní ò lọ máa kógun jà wọ́n Kútọnu mélòó ni gbogbo Kútọnu sí bíbá yìí. ṣùgbọ́n torí pé wọ́n mọ̀ pé orílẹ̀-èdè tó dá dúró ni wọn ò ní kógun débẹ̀ ṣùgbọ́n torí pé Nàìjíríà yìí òfin kan ló de gbogbo wa. ó jẹ́ pé àwọn tó ń dá òfin tiwọn yà lọ́tọ̀. òfin kan ló dè wá then Fúlàní free láti wá láti north sí south. bẹ́ẹ̀ni ó free láti lọ sí anywhere. ìgbà tó bá yẹ pé àwa lọ́tọ̀ọ̀tọ̀ ni ṣe mọ̀ pé kò lè rí bẹ́ẹ̀. kò lè ṣeé ṣe. so tó Yorùbá nation bá wà wọn ò bí Fúlàní kankan dáa kó wá máa gbọ́wọ́ kọ́wọ́ ń bì. kó sọ pé rí ìyé òun dà. àwọn àna òun àbí wọn dáa. so ideology Sowore àti Sunday Igboho kò jọra wọn. èròǹgbà Sunday Igboho ni pé ọjọ́ kan ń bọ̀ tí Yorùbá ó dá dúró. Sowore gbà pé ọjọ́ kan ń bọ̀ tí revolution wà. àbí kóun ó dà rẹ. àbí kó di ààrẹ Nàìjíríà. ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé níwọ̀nba ìṣẹ́jú bíi mélòó sí
ẹ ṣeun bàbá. ẹ jẹ́ ń dẹ̀ máa sọ fún yín onú àwọn mẹ́sẹ̀gì ṣe rí ọba kan mo ti ń sọ láti ìbẹ̀rẹ̀ oṣù yìí Ọlọ́run sọ wípé òun máa fọba kan sí ẹ̀sín pé wọn ó dẹ̀ yí Ọlọ́run ní ẹ̀jẹ̀ yẹn wà lọ́wọ́ ọba yẹn pé ṣe rí ibi tẹ́tì mo kì í ṣe pé mi ò mọ̀ o inú ìwé ìròyìn lẹ́ẹ̀tì gbórúkọ ẹni yẹn ọdún 2025 yìí ni o kò ní kọjá lọ tí ọba yẹn ọba ni ọba ilẹ̀ Yorùbá yóò ṣẹ̀sín. ó máa ṣẹ̀sín Ọlọ́run fẹ́ fi ṣẹ̀sín pé iṣẹ́ ìkà ó wà lọ́wọ́ rẹ̀. ẹ̀jẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀. bẹ́ẹ̀ ni. tọ́ ọ̀dà àwọn náà ò ti máa gbọ́ nísìnyí tí wọn bá tẹ̀ gbọ́ yọ kan náà lọ. bá dẹ̀ lè ronú pìwàdà tẹmọ̀ pálá ibi tọ́rọ̀ Ọlọ́run wà. kọ́ máa ronú pìwàdà sí ìsìn tó ti ń pààyàn tẹ́lẹ̀. ẹ̀yin ilé ẹ̀fẹ́ kọ́ kò sí ronú pìwàdà. ọ̀rọ̀ tọ́lọ́run lèmi sọ ó bá ronú pìwàdà èmi kọ́ ni mò ń dárí jiyàn èmi ò ń dárí ẹ̀ṣẹ̀ jiyàn Ọlọ́run ló ní ìdájọ́ àgbà so ti wá ni pé tó bá ṣẹ̀ mí I forgive you Ọlọ́run ló máa erase so èmi kọ́ máa dárí jiyàn ọba tó hùwà ẹbí Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀. gbọ́ bíbélì náà sọ pé bí ọwọ́ àtilẹ̀ fọwọ́sowọ́pọ̀ ẹlẹ́ṣẹ̀ ò ní lọ láì jì àwọn tóun ti pa ń kọ́ ṣé àti wọ́n gbé nìyẹn o. òun náà ni mo sọ pé ṣé ẹ̀yin lẹ̀ ń dárí ẹ̀ṣẹ̀ jẹ ayé. àwa kọ́ èmi kọ́ mo dá ẹ̀ṣẹ̀ jẹ ayé. àwa wá ń sọ àwa wá ń bẹ lọ́hùn pé kó má dáríjì òun torí tó bá ti dáríjì yóò tún padà wá ṣèmí ẹ̀bẹ̀ táwa ń bẹ lọ kó jẹ́ kí ẹ̀sìn ẹ̀ jáde kí gbogbo ènìyàn ó rí. ọ̀dà kí ni káwọn èèyàn máa retí nínú oṣù yìí gẹ́gẹ́ bí wòlíì oṣù tá a wà yìí oṣù yìí ń lọ díẹ̀díẹ̀ mo mọ̀ pé ẹ ti jù ú síta. bàbá kí lẹ ní kí àwọn èèyàn máa retí fún oṣù yìí gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ ẹ ti sọ díẹ̀ àwọn yòókù. ara àwọn àsọtẹ́lẹ̀ náà ni nípa tí iṣẹ́ rí ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn tó bá lè múra dáadáa èrè sì wà kóṣù tó parí sí kọ́dún tó parí tán bá lè múra dáadáa sí àdúrà ní kọ́dún tó parí àwọn èrè kan wà tí àwọn èèyàn sì lè aláwọn àgbọn ọ̀gbẹ́rẹ́. ṣùgbọ́n ní apá abòmíì náà lágbàáyé eléyìí kì í ṣe Nàìjíríà bíi pé ìjì líle ó fẹ́ ṣẹlẹ̀ ní apá ibì kan àwọn èèyàn lè gbàdúrà against ìyẹn ìjì líle tornado àwọn ìjì olókòtó òní wọ́n ń pè ní tornado ìgbà tí afẹ́fẹ́ gbígbóná bá ń fẹ́ bọ̀ lórí ilẹ̀ tí tútù ń fẹ́ bọ̀ lórí omi tájọ pàdé wọ́n ń pè ní tornado ó dẹ̀ máa fa àwọn property kọ̀ọ̀kan tu so àwọn èèyàn lè gbàdúrà kí ó má kàn wọ́n kì í ṣe pé kó má ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ pọ̀ kó má kàn wọ́n bákan náà kí ọdún yìí tó parí káwọn èèyàn gbàdúrà káwọn lọ́ọ́ má jẹ́ káwọn èèyàn ti wá rógun plane crash ẹ gbàdúrà against plane crash ká gbàdúrà against ẹ̀ Ọlọ́run ní jẹ́ ká rógun plane crash kí ọdún yìí tó parí ẹ gbàdúrà fún àwọn entertainer àwọn olórin eléré àwọn tó ń gbá bọ̀ gbogbo entertainment pátápátá tragedy méjì tó wà láàrin wọn ẹ gbàdúrà kọ́lọ́run kó pabìdà kọ́lọ́run kó sọ̀bìdìrè kọ́lọ́run kó má jẹ́ ká rógun ibi so ẹ gbàdúrà fáwọn òṣèré àwọn olórin àwọn eléré orí ìtàgé àwọn agbábọ̀ ẹ gbàdúrà fún wọn lọ́dún yìí bó ṣe jẹ́ nìyẹn. ká gbàdúrà fún wọn gidigidi. bẹ́ẹ̀ ni ẹ bá dẹ̀ lè gbàdúrà fáwọn ọba yín ẹ gbàdúrà fáwọn ọba. a gbàdúrà fún wọn òun àdúrà tá a gbà fáwọn ọba ni pé kí wọn ó fọwọ́sowọ́pọ̀ fún àṣeyọrí orílẹ̀-èdè Yorùbá èyí tó bá ń wù wá bí kó yí padà díẹ̀ àbí kó jìyà kó ṣẹ̀sí kó kò lórí àlééfà àní rí jù báyìí lọ. tó bàbá ẹ ṣé nítorí fún ọba àkókò tẹ́ ẹ fún wa àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ láti ó ti lé lọ́gbọ̀n ìṣẹ́jú tí bàbá wa prophet and scientist Olúṣọlá Àlàbí wòlíì torí ànúgbà tí wọ́n ti ń bá wa sọ oríṣiríṣi ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ pín ètò yìí ẹ pín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá yìí bí mo ṣe máa ń sọ fún yín ẹ bá wọn sọ̀rọ̀ gbogbo àwọn tó ti ń pè wọ́n ọ̀pọ̀ ló ti ń ní ẹ̀rí ẹ̀yin náà ẹ lẹ́rìí tí ó dá mi lójú pé títí ìgbà míì tá a tún máa bá wọn pàdé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa ó dàbọ̀. Àmín.